Oh God. I really don't know what to do. That. Over there, the two being loaded at later. So, what we will continue. Cooking. I am cooking. I am cooking. What she did this now? No matter what. I am a child of God, no matter what. So that's cooking Kalala today. Get a wussy on the line. Okay, let's see. Because this is I like it. I don't like turkey. Me, I like fish. That's why I'm cooking the turkey. But the problem is the pain in it, shaking me for me. But I will do it. So you're going to shake for life, I'm sure. My baby girl, and to come like her. She's my girl. And to one more so go. Oh my dignity mo so you don't pay me like or some shit. Chat. Mo ja to message mo ya lórí phone le lo wa. Oh, mo ti gbàgbé ó ní kùtì yìí o. Mo lè fẹ́ dà tó òróró yẹ kí tó ṣe mi. It's late. It's late. Let me keep it for another time. Mo lè fi dí o. She wà nínú ọdún o bójú olówó bá ń kan ráwọn èèyàn bá tẹ̀ ṣe pátì ìwọ̀n kan ọlọ́dọ̀ wa ọlọ́run ní ṣe wá ń fálíkà á ṣàjẹun ọmọ wa dẹ̀ jẹun ọmọ ẹ̀tọ́ mi fẹ́ ni wọ́n ń ṣe ó like the soup and turkey that's why I'm cooking stew and the turkey for my daughter. I don't use so much because I'm going to more salt. I don't use more salt.
We are cover. Yes, okay. We are cover. Agolo kini mo ṣe mú ní madami. Mo lọ agolo àti local cow. Mo fẹ́ try mo ṣe rí. Mo fi mi ti ṣe be tó mo ti fọ mi. That's me for you. Last time okay. I have to wash it immediately. Ó tó àṣàrò ògiri. Kí ló ṣẹlẹ̀? Tómi yọ kókó sẹ̀ ọmọ àlè dírẹ́bà. Tómi yọ kókó sẹ̀ ọmọ àlè dírẹ́bà. The turkey, má ṣí ìdílé o. Don't ṣí di sílẹ̀. Má ṣí di sílẹ̀. Ó ń sọ yẹ di ṣí dọ̀ma. Ṣí di òkè. Don't ṣí di òkè. Don't ṣí di ọma. Don't shit the oma. Don't shit the okay. Don't shit the oma. Don't shit the okay. But you want to dance it? We gotta go and talking. I drink. Me, don't feel it. Oh, what do you feel it? There we go. Right. Tell me, it's like in video, my friend. So, that's how we try it now, yeah. Yeah. Não vai ser assim. Olha, báwo ni ẹ dábọ̀ sí ṣe náà? Ó lè báyìí, yébo, 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 yébo. Yé kí n bọ̀ ń bí. Opa! Leva o homem da vida.
jẹ́ mú tó bá kékeré. Gẹ́gẹ́ bí ilé tí o gbọ́ pé ìṣòro rẹ̀ yẹn kọ́ ìjọba nìkan ni. Delete. Ṣé ẹnìkan delete nǹkan kan mẹ́rin? What do you delete? Àwa nìyẹn o, apètò ẹ̀yin nìyẹn káàbọ̀ sórí ètò wa níbí báyìí. Orúkọ tèmi ní Bọ́lá Fọláṣadé, ẹ kú ọjọ́ mẹ́ta. Oh God. What's up? Yes, now. Once beats twice. It's if a man say he like you now, you will sleep, you will shake hand. Cause all this generation. Olóṣì. Mo ṣe ń ka nǹkan tó kọ ni. Only yes now. Once beat twice shy. Okay. Wàhálà ni ẹ̀yin ẹ kò máa judge me, na your problem. Judge me, now you get your wahala, no problem. If any man say he like you now, you will shake, okay? You will shake. This person is my follower. He will shake because that's my slang. That's my English now. Next thing. Thank you. Okay, Eva Mira. Kiloruke. Scrub. Ọlọ́run ni o. Scrub. Gbogbo nǹkan lọ bò níbi tó rùn kọ. Scrub rẹ o. Eva Mira o kọ́ ẹni o. Eva Mira o. Ẹ lè bá ra bàtà lọ́wọ́ ẹ torí Ọlọ́run o. Mo bẹ̀ yín ni o. Mo wà lórí YouTube. Ẹ ní jẹ́ mi, ẹ máa jẹ́ mi lórí YouTube now. God bless all of you. Tẹ́ jẹ́ mi lórí YouTube. Ẹ bá mi rà tẹ́ bá ti rà tó bá ti ní tó bá yẹ pé sábọ̀dù ti ra skin kiri lọ́wọ́ mi láti bíjọ́ tó ti lò bí 2 weeks. Tí mo ti sọ fún bó ṣe máa lò tí ò lo gbogbo kiri yẹn mọ́. Àwọn aṣọ yẹn brown ni máa jáde lábẹ́ aṣọ. Àwọn ewé yẹn Ọlọ́run má jẹ́ ká bí àwọn ọmọ tó máa dààmú ayé wa. I can't stop laughing, seriously. Àwọn ọmọ tó Ọlọ́run má jẹ́ àwọn ewé yẹn dà mẹ́sà mọ́. They pretend to be good, but wọ́n dààmú ẹ̀ kí wọ́n máa ṣe pàtí kó lọ́wọ́ bàtí kó yẹ kó wọ́n slippers ọ̀rọ̀ àbàtà tó fà ìsíwẹ̀ pẹ̀lú bàtí tó fà ìfò. Tó bá dẹ̀ yà sẹ̀ àwọn akọ́kẹ́ àwọn mi ò dààmú mi o àwọn ọmọ tó fi sórí Facebook wọ̀ iná káàkiri ni wọ́n dààmú ètò ọ̀dà iná òpó jìnnì. Anyway, ẹ jẹ́ bẹ́ẹ̀ mi rajà ọmọ tó mọ́ láti léyìí ẹ jẹ́ bẹ́ẹ̀ mi ra mọ́tò mo bẹ̀ yín ni o. Ẹ̀yin bàbá tẹ́ ń tẹwọ́ dẹ́nà àtẹ̀yẹ ọmọdé tẹ́ ń tawọ́ dọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìṣíwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀ jáwọ́ ẹ̀dùn ọlọ́wọ́ ẹ̀jẹ̀ ìtajà ọjà là ń tà bíbá ẹ̀jọ́ ó dájú kékeré ọmọ àlọ́ jalè kó déédéé bọ́ sórí mídíà kó parọ́ pé wọ́n gbà òun o bíbílẹ̀ sí o
tí ò ní cancer tó lóun ní stage 4 cancer tó gba owó olówó jọ tó tún bẹ̀rẹ̀ sí ránjú mọ́ wa lórí bíbá pé na people like me o they like me now that's why they contribute money you try to submit drop your account maybe they go contribute kò mọ̀ pé lè lòun jà ẹjọ́ ẹ bá mi ra mọ́tò ẹ torí Ọlọ́run ó ti yé ẹ̀yin náà máa bá yàn rajà kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí parọ́ oríṣiríṣi torí wọ́n ti mọ̀ pé tẹ́ẹ̀ wá ti sọ pé ayé àwọn ti bàjẹ́ o àwọn ti ṣe kiri kan o àwọn ti fẹ́ kú o wọn ò ní fún wọn lówó èmi ò tọrọ wọn special ẹ bá mi ra jẹ ẹjẹ torí Ọlọ́run ìkúnlẹ̀ ń bọ̀ wá o ẹ torí Ọlọ́run ẹ bá mi ra scrub ní tí bá ti polówó ẹ bá mi ra ẹjẹ torí Ọlọ́run o it is well mo ń ṣe oúnjẹ ìrìnlẹ́kọ̀ọ́ yẹn mo kúrò lórí chat mo ṣe wá mo ti promise pé mi ì ní ṣe oúnjẹ ìrìnlẹ́kọ̀ọ́ bọ̀ mo wá ṣe because you know as a good mother you know nísìnyí báyìí ó ti ń bá mi ṣe ìkòkò aṣọ mi you watch my clothes for me this morning some of them God bless you I can see you fold them here God bless you give and take ní ilé ayé o mo rí bó ti kó aṣọ mi síbẹ̀ yẹn wà tó ti mo gbà tí mo wá wò lẹ́ẹ̀kan mo rí pé ó bá mi fòdì aṣọ mi ó sì gbé ó ti wá mi aṣọ yẹn wà dà ní tó bá ti bèrè náà kí mi náà ṣe mi that is life. Life is give and take, you know. You are good to me, I'm good to you. Àti nínú ilé mi, àti anywhere. Bí Ṣọlá bá di lọ́la sí tó wá bẹ̀rẹ̀ sí good sí mi. Tí àwọn náà good sí mi kí lábúlá fẹ́ tí wọ́n sí. Kí ni àwọn ará ìtàgò wọ́n jà, àwọn politician go wọ́n settle go talk of. You understand? So that is life. Tó bá pè mí sí pé mọ́mì àjàjà kó sọ pé grandchild yín fẹ́ kí ìgbà yẹn báyìí tí bá ti ń ṣe kankan fún bàbá ọmọ yẹn. A ní grandma ìyẹn ọmọ Ṣọlá yẹn wà ní grandma àwa ṣe fídíò àwa sẹ̀dẹ̀ sí mi grandma so that is life there is no permanent enemy no permanent friend yẹn ò kí ń jàjà kú ẹ tó bá ń jàjà kú bẹ́ẹ̀ yẹn ó máa ń rí bákan ọjọ́ kan mo ṣe máa tó bá jẹ́ abiyamọ tó bá wà níbí báyìí abiyamọ tó bá wà níbí báyìí ìdá ọkùnrin àbí obìnrin àdúrà mo ti gbà lónìí mo dẹ̀ gbà fáwọn olólùfẹ́ mi dáadáa Olúwa má jẹ́ kí n pàdé ẹni tó ti bímọ Olúwa má jẹ́ kí n tó bá jẹ́ obìnrin gbàdúrà Olúwa má jẹ́ kí tó ti bí ọmọ fọkùnrin kan tó wá ṣe mistake mi tẹ separate tó lọ fẹ́ lòmíì àbí tó fẹ́ lòmíì wá ní Olúwa jọ̀ọ́ má jẹ́ kí n pàdé ọkọ tó má jẹ́ kí n fẹ́ ọkọ tó máa bá yé àwọn ọmọ mi jẹ́ mọ́ mi lọ́wọ́ tó bá jẹ́ ọkùnrin o lè pray bójú obìnrin náà o lè pray àdúrà yẹn ò yọ anybody sẹ́yìn Olúwa jọ̀ọ́ má jẹ́ n pàdé àwọn ọkùnrin bí mi ṣe wà yìí má jẹ́ n pàdé ọkùnrin tó máa bá yé ọmọ jẹ́ mọ́ mi lọ́wọ́ má jẹ́ n fẹ́ ọkọ tó máa bá yé ọmọ mi jẹ́ mọ́ mi lọ́wọ́ má jẹ́ n fẹ́ ìyàwó tó máa bá yé ọmọ mi jẹ́ mọ́ mi lọ́wọ́ Ọlọ́run jọ̀ọ́ o lè fọwọ́ ẹ̀ sórí o Olúwa jọ̀ọ́ má jẹ́ n fẹ́ ọkọ tó máa bá yé àwọn ọmọ mi jẹ́ mọ́ mi lọ́wọ́ Ọlọ́run jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni má jẹ́ n fẹ́ ọkọ tó máa bá yé àwọn ọmọ mi jẹ́ mọ́ mi lọ́wọ́ má jẹ́ n pàdé àlejò má jẹ́ n gbàlejò tó máa bá yé àwọn ọmọ mi jẹ́ mọ́ mi lọ́wọ́ má jẹ́ n gbàlejò wọlé tó máa tú ilé mi ká má jẹ́ n gbàlejò wọlé tó máa bà nǹkan ní mi jẹ́ má jẹ́ n gbàlejò wọlé tó máa gbẹ̀mí mi má jẹ́ n gbàlejò wọlé tó máa gbẹ̀mí ọmọ mi Ọlọ́run ṣàánú fún mi Ọlọ́run ṣàánú fún mi má jẹ́ n kàgbákò ọkùnrin tó máa bá yé àwọn ọmọ mi jẹ́ má jẹ́ n kàgbákò ọ̀rẹ́ tó máa bá yé àwọn ọmọ mi jẹ́ Ọlọ́run ṣàánú mi Ọlọ́run ṣàánú mi má jẹ́ n pàdé ẹni bí má jẹ́ ká yé ọmọ mi bàjẹ́ má jẹ́ n pàdé ènìyàn tó máa tú ẹrù tí mo tò kalẹ̀ ẹrù ayé mi tí mo tò Olúwa má jẹ́ n pàdé ẹni tó máa dàrú mọ́ mi lọ́wọ́ má jẹ́ n gbé mọ́ra ẹni tó máa dayé mi rú tó máa dayé ọmọ mi rú má jẹ́ n pàdé wọn o bàbá mi àtọlọ́run mi ṣàánú fún mi anybody I meet anybody that come my way from now they are going to be a blessing to me and my children so shall it be in Jesus name. It's good pray that prayer don't joke with it the Lord laid this prayer in my heart for days so I've been praying it even some people that's why láti àná gan mi tí ìbáyọ̀ sọ̀rọ̀ púpọ̀ so when God give me some direction tó yẹ pé àwọn ẹlòmíì ìṣòro tí wọ́n ń dojú kọ bóyá lórí ọmọ lórí nǹkan ní wọn you see it's like the mistake ọlọ́run fi wọ̀n mí ṣá kì í ṣe àwọn èèyàn tọ́lọ́run rò tó fi wọ̀n mí lé wọn lórí but ẹ lè jàǹfààní ẹ̀ ó ti yé bẹ́ẹ̀ so tọ́lọ́run má fi nǹkan wọ̀nyàn nígbà mìíràn kì í ṣe torí ara èèyàn nìkan ó lè jẹ́ torí àwọn tó bá wà ń sọ̀rọ̀ àndé ó lè jẹ́ torí àwọn ọmọ ẹ̀ future ó lè jẹ́ torí anybody you understand what I mean so ìyẹn bó ṣe jẹ́ so I know ilẹ̀ ti ṣú
jẹ́ kí n wo àwọn nǹkan kan tí mo fẹ́ sọ lórí tí mo dẹ̀ kó mo ṣe àwọn nǹkan kan. Ayọ̀ tèmi ti dé. Ayọ̀ mi bá mi ro kiri yẹn pọ̀ jọ rọra ṣá o má jò ta sí ẹ lára má dẹ̀ jò ta yẹn má sórí bẹ́ẹ̀ ọkọ̀ rẹ̀ rà ṣiṣẹ́ gbẹ̀ so kó rọra fi tọ́ni kiri yẹn yẹ pàtúlà yẹn yẹ má dọ̀mí sí o yẹ má ṣe tán tó ti ń gẹ́rọ no gbogbo ìsàlẹ̀ ní kò rò dáadáa so wàá ti máa send time sí ìsàlẹ̀ yẹn ro gbogbo ibi tó bá ti plastic wọlé yẹn ro dáadáa ro ìsàlẹ̀ yẹn dáadáa ṣé o ti ro dáadáa kò sí nǹkan kan mú bẹ́ẹ̀ thank you sweetheart. onítọ́kùnrin nǹkan bá sọ pé òun láìkì mí sí i wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe é pé ìwà tí mo mọ̀ pé all of you majority of you. Bí mo ṣe ṣí fóònù mi Facebook kí ló ṣe Facebook people. ok pé Manila rọ́pò àti ọkọ ẹ̀ ti padà wọ́n ti separate ní ìrí fún wọn padà yes they are no longer together. Okay, Alawa Akala family member at work. Over 35 property left behind. For property. Oh, anyway. That prayer is very, very important. You pray it. It's very, very important. Àwọn velvet kí ló máa ń gba aṣọ yẹn tí rọ́pò owó ẹ̀ náà ikú tẹ̀ nìkan tó ṣe blingibliki yẹn ó fine gan. jẹ́ ká wo àṣàbí yẹwé. Àṣàbí ìlú owó ibi tó ti ń dó ó jó sílẹ̀ lẹ́nu ní ọgbẹ́dìde ni ṣé ìjó lè lè báyìí tó bá lọ gbé kámẹ́rà dídé Àṣàbí. ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n dá yín mọ̀ owó náà máa fi ń dá wọn ti yẹ̀ mọ́ ẹ jẹ́ ń dá yín mọ̀ kí lórúkọ mo rí fídíò yìí mo rí kí lórúkọ gẹ́ẹ̀ tó ń gbé nǹkan tó yẹ kí lórúkọ ẹ o mo rí pẹ̀lú Mr. Diesel IGP tó yẹ jáde tó yẹ dé ó ṣàfẹ́ sọ pé òun mọ̀
mo yẹ ma ó dẹ̀ ti pẹ́ and kí lorúkọ gẹ̀ yìí o à ń sọ̀rọ̀ lórí aago ó tàì láti sọ fún ẹ̀yin kan tẹ́ ẹ̀ mọ̀ kẹ́ bá lè mọ̀ pé òun ní nọ́mbà IGP dísù lọ́wọ́ ni o ó ti pẹ́ tó ti máa ń lẹ síkà aṣáájú mọ́ra náà. Okay, ẹjọ́ mi ti lè jó kò sí ṣọ́ọ̀bù gbogbo ṣọ́ọ̀bù tí Yámọ̀dé wọ́ kò sanwó fún mi gbogbo ẹni tó bá ti jẹ mí lówó ẹ sanwó mi fún mi dáì tí owó kò sẹ́rìn I need money. Okay. Back all over. No, never. Ǹjẹ́ ìbá ti fa fídíò jẹ́ tí ì ṣe gé. Àwọn èèyàn ń gboyè ìgbà tí mo ti sẹ́ pé gbogbo èèyàn máa jẹ ọba kó máa gbadé ní Nàìjíríà yẹn everybody ti lọ gbadé ní kókó tí mo ti fẹ́ sọ fún yín ni pé níbi tí Manuel Aroko tó ti ń ṣe pati yẹn wọ́n gbé ọ̀pá ṣé ọ̀pá onírìṣà ni mo ṣàǹgbọ́n tó ń pariwo onírìṣà mo rí onírìṣà níbẹ̀ yẹn onírìṣà wọ́n tún gbé ọ̀pá onírìṣà wá àbí báwo kò tiẹ̀ yé mi I don't know ó dẹ̀ lè jẹ́ fake ọ̀pá onírìṣà I don't know I don't understand. Want to know how I run it? Inna lillahi wa inna ilaihi raji'un. Mai girma gwamna Allah kama fita. Waɗanda suka zuga kakara bala. Ayomi. Yeah, no more baby. Okay. Don't let me disturb her. Àwọn pípọ̀ tún ti bẹ̀rẹ̀ wọ́n tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú àkáǹtì mi o tí má sọ̀rọ̀ sí wọn máa ní ṣe mọ́ kúrò wọ́n tún ti bẹ̀rẹ̀ wọ́n tún ti rí wọ́n sìn o wọ́n tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú àkáǹtì mi o. Okay, have a pleasant night rest, okay? Thank you. Please patronize me Auto-Bola lórúkọ tèmi ń jẹ́ bá mi ra mọ́tò any kind of car tẹ́ bá ti fẹ́ láti lo Canada ẹ má ṣe ti gbọ́. So what any type of car just call me please for God's sake ẹ jọ̀ọ́ ẹ patronize me mọ́tò Auto-Bola ìjọ ètò ọlọ́mọbẹ̀ yìí ni o. Thank you so much. God bless you. Have a pleasant night rest. I want to continue cooking. Okay? Love you guys.